kingdom come. I do better do I do better. Now you give me the package so make nobody can get no car. When I do titi kati, they dancing, they juicy. Anima sound low moyen, of pass as you come again. The party water you from moyen, you know, you just have a comfort. That is drama, Jashamba, and then in the plaza. Kingdom come. I do better do I do better. Now you give me the package so make nobody can get no car. When I do titi kati, they dancing, they juicy. Anima sound low moyen, of pass as you come again. The party water you from moyen, you know, you just have a comfort. That is drama, Jashamba, and then in the plaza. I'm a coming in my takalas. Isaja. Pick one, pick two, check up, straight to me, no handicap. When they must slip up, me, I did up. If I show you, I'm a little. Ẹ̀gbọ́n Táyé Currency Àkàndé tó ń ṣe 50 years lẹ́nìí. Inú mi dùn gan nítorí 50 years ó ń ṣọmọdé ọjọ́. Àdè kí n tètè gbó nínú ilé wa. Èmi tí mo ṣàǹtí ẹ̀ náà, tán bá sọjú orí mi tí wọ́n á nírọ̀ ni kò sí tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n máa ń kọ déètì wa sí wa níkùn. Ó la ṣe máa ń wìn ní àwọn èèyàn. Nípa àwọn tó bá fẹ́ bá wa jàjọ ọjọ́ orí, wọ́n á ní kí wọ́n wo okun wa. So wọ́n á rí iye ọdún ta pé níbẹ̀ inú mi dùn gan lénìí. Èmi Ajito ní Àríkẹ́, táwọn èèyàn mọ̀ mí sí back to back. Inú mi dùn gan, ayọ̀ mi kún.
gbogbo àwọn tí wọ́n wá síbí lẹ́nìí inú dídùn kò ní kúrò nínú ẹnìkankan yín. Amina ya Allah o. Inú dídùn kò ní kúrò nínú ilé yín o. Àmín. Gbogbo yín nínú yín máa dùn. Àmín. Ẹ ní rí bànújẹ́. Àmín. Lára ọmọ yín ẹ ní rí bànújẹ́. Lára iṣẹ́ yín ẹ ní rí bànújẹ́. Nínú ayé yín ẹ ní rí bànújẹ́. Àmín. Ṣé mọ̀ pé tí wọ́n bá sọ wípé kí ni èèyàn fẹ́ ṣe a tún máa ń ṣe hanrú èèyàn bẹ́ẹ̀ ni. Ẹ wo adúrú èrò tó ti wọnú Ìbàdàn lẹ́nìí. Ẹ wo iye èèyàn tó ti wá bá wa ṣàjọyọ̀ lórí ọjọ́ ìbí àbúrò mi lẹ́nìí. Ó ní agbára gan. Gbogbo ẹ̀yin tẹ́ wá bí mo dúpẹ́ lọ́wọ́ yín o. Èmi ẹ̀gbọ́n Táyé Currency Ajito ní Àríkẹ́ alias back to back. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Ẹ ṣe ẹ kú àfọmọnìyàn ṣe. Èmi Ajito ní Àríkẹ́ mo fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé lóko olódò lẹ́yìn odi àti throughout over the overseas. Ẹ máa bá wa wo jígí alára nítorí pé iléeṣẹ́ tó gba yìí ni iléeṣẹ́ tó dáa ni wọ́n ti wà pẹ̀lú wáńbí látàtàárọ̀ iléeṣẹ́ náà ò ní jóná. Àmín. Ajo gbàǹjo kò ní ìlú nínú iléeṣẹ́ náà. Amina ya Allah o. Agbára Elédùmarè ayọ̀ ẹ tó dálé iléeṣẹ́ náà sílẹ̀ ayọ̀ náà máa rí nínú ilé wọn. Àmín. Wọn ní má bànújẹ́. Àmín. Agbára Elédùmarè. Àmín. Ẹ ṣé gan ni ìyá mi lẹ́ẹ̀kan sí ẹ tún bá dárúkọ yín fún gbogbo ará ilé. Orúkọ mi ni Yeye Ajito ní Àríkẹ́. Àwọn ọ̀nà méjèèjì ẹ̀yẹ Currency náà ṣe
So welcome everybody this evening. We're outside for currency. Currency one. Aṣòfin Adébísí Ìṣòwòládélé tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ìwọ̀ oòrùn kínní Ìbàdàn South West Local Government Constituency 1 gbọdọ̀ tó jẹ́ igbákejì akójanulé ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi náà dẹ̀ ni Vice Chairman of Committee on Youth Aspect. Ó yẹ ká ti mọ̀ wípé ọmọ bíbí inú Alhaji Taiye Àkàndé Adébísí òní mo jẹ́. Ara àwọn ọmọ bíbí inú wọn ni èmi ní àkọ́bí fún Alhaji Taiye Àkàndé Adébísí. Inú mi dùn, I'm very very happy because ó wù mí náà kémi náà attain age yẹn kí n dẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó dẹ̀ àdúrà tèmi náà ni pé ẹni tó dẹ̀ ti débẹ̀ náà kó má jábọ́ kó má kú síbẹ̀.
wọ́n á tún grow jù bẹ́ẹ̀ lọ. Inú mi dùn, I'm very very elated, I'm very happy. Ọlọ́run bá mi ṣe ní ọ̀rọ̀ fún wọn jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin ará ilé ní ilé lóko, a fi àsìkò yìí, a fi bẹ̀yìn, ẹ̀dá ara wọ́ ẹ̀bẹ̀ sí i. Ẹ̀mọ̀ kí tẹ́ ẹ̀ bá subscribe, àwa ò lè jẹun. Ẹ̀dá fún mi máa bá subscribe sí Because of Olorin Taiye Currency tonight, that's why the niggas are came out to celebrate our big boys tonight. Hey! Come on, God. Hey!
Hello, Soloja. Hello, Soloja. We are set to celebrate Taiye Wasu. It's going. Taiye Wasu, Taiye Wasu. We are still coming back, but before then, I want to have our dancers in the building. 4 point something will be done. Afo Galando. Exam Kids dancers. On behalf
tó fún dádì wa. Adéọba lórúkọ mi. Wálé Adéọba. Wálé known as Mr. Packaging. Ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣàdúrà fún ọ pé lágbára Ọlọ́run nípa ọdún kan and by the special grace of God we will celebrate more years ahead in Jesus name. Inú mi dùn because ìgbà tó ń pè àwa tiẹ̀ èmi rò pé bóyá gathering kékeré ni ìgbà tí mo débì mo wá rí i pé ojú àti ẹ̀rí bíi park sí that is to say kò sí bí èèyàn bá ṣe lè jẹ́ láyé ìjọ tó bá ń ṣe nǹkan tẹ bá ráwọn tó wà mẹ́lẹ̀ máa mọ̀ irú ìwà àti àtọkọ sáwọn èèyàn. Tírú nǹkan bá ń ṣẹlẹ̀ tẹ́mi ò sí bíbà àwọn kan máa pè mí pé àárí ẹ ìfà tí mo ṣe pẹ́ débì àwọn kan tí wá bá mi pé ó pẹ́ dé so ìhà tá a kọ síra ìhà family ni àti kúrò ní we are brothers tẹ́mi náà bá ń ṣe nǹkan currency àwa mẹ́ lórí pé alálùbáríkà ni ẹ̀yin tèmi lé ẹ̀yin tí Wálé Adéọba Mr. Packaging ẹ wo bá ṣe máa ń jígí alára ni jígí ẹ mọ̀ tún mọ̀ jígí ni mírọ̀ léèbó gbogbo wa jọ lẹ̀pọ̀ ní ìkọ̀kan láàfà nǹkankan pé nǹkankan sórí nǹkankan ju nǹkankan mọ́ nǹkankan tí nǹkankan fi ṣẹlẹ̀ jígí alára làwa wà tẹ́ ẹ bá wò ẹ ti tẹ́. ẹlẹ́sọ́ bá bọ̀ tó ṣẹ́bà tí jẹun bá bọ̀ tó alákọ̀wé wà ní Musa Adégòkè tó òbí sẹ̀rẹ̀ wà ní àdúgbò níwà ní ẹ̀sọ́ láti gbogbo ìpàdé ọlọ́wọ́ ní ọmọ yàrá
Taiye Currency, one sec. Are you guys surprised? Gbogbo àgbẹ̀sì, wọ́n fi èèyàn lọ́ máa ní ti àwọn bá wò ó. Àwọn àbẹ̀wò, àwọn ìdọ́dọ̀ òjì. Àwọn ìyá ló ń fèrè. Ẹ má tóbi o. Àpò èyí ẹ máa ń yọ. Gbogbo ní máa jẹ́ o. Ọ̀tá ẹ̀jẹ̀, ọ̀tàlẹ̀jẹ̀, ẹ̀yọ̀ dalẹ̀ yìí. Ìjọ Currency la tún máa jó. Now, a máa ṣe léyìí pápápá, ó kò jẹ́ pé normal tradition ní ìbàdí ká máa ṣe é, or a máa ṣe bí tradition. Àwọn bí ẹyá Taiye wá so ta ló lè fún fake life jù, ta ló máa ń ṣe fake life jù láàrin ọkùnrin àti obìnrin, ta ló máa ń lè fún fake life jù. Ẹlẹ́nu yàrá ọkùnrin. Àmọ̀rí Ìkẹjà wọn náà ń lo lè tí ó pé méjì. Àmọ̀rí Ìkẹjà one. Àmọ̀rí Ìkẹjà wọn náà ń lo lè. Another one is a cancer fish. Ọlọ́run, aláì ó pọ̀. Ọmọ olóore ni o. Òpó yàn mí kéré rí. Ó wà wọn kùsè mi o. Mo dẹ̀ lọ́ọ̀bù ẹ̀. Mo lọ́ọ̀bù ẹ̀ gan. Mi nǹkan mọ̀ nǹkan náà. Ọlọ́run ní jẹ́ kíkú má yà wá. Kájọ́ dàgbà, kájọ́ dògbò. Bóyá ṣe 50 years lẹ́nìí ká tó jọ ṣe 51 years. Káṣọ di 100, káṣọ ṣe 200. Ní kájọ dàgbà, kájọ darí gbòkú dẹ̀gbẹ̀ because I love her so much. Inú mi dùn gan o. Ẹ wò mo sọ, mo tútù sọ, inú mi dùn gan. Inú mi dùn pé mo tẹ̀ tún wà ń bí báyìí. Kánìbì sí ìbàyìí ni pé mo máa ká mi láti máa wò gbẹ̀ lórí social media. But I'm so happy mo wà ń bí báyìí. Inú mi dùn gan. Ará lé ẹjọ́ tó dáná ẹ bá mi subscribe sí orí Kíkí Alára yìí. Ibẹ̀ ni ẹ ti máa rí wo
èmi náà tí mo wá lè ní báyìí sí mo máa subscribe síbẹ̀ torí kémi náà lè rí nǹkan tèmi náà ṣe torí inú mi dùn pé mo wà ní pátì bàbá honorable bàbá àti tó bá ti stick sórí boyfriend kan o kì í yan àlè wọn boyfriend yẹn lára put your hands together for yourself. Ṣẹ́yìn náà pàtẹ́wọ́ dáńsì kábíyèsí ọlọ́run ẹ̀yin náà pàtẹ́wọ́ that's good. Ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ́ wà ń bí tẹ́ bá ń ṣe ṣìnà bí ọlọ́run ṣe ń mẹtẹ́ ní ẹ̀wọ̀n àdúrógbò bàbá ọmọ àtẹ̀wé wọn gbogbo ẹ̀yin obìnrin oníṣìnà tẹ́ wà ń bí àṣírí yín máa tú o. Ó fẹ́ yá dírẹ́sà ó fẹ́ sí London ní Manchester ó tún ń jálẹ̀ kẹ̀kẹ́ tó bí o bá yúrà fà no ẹ bá àfọ̀ ń bẹ ya kò sẹ́yìn gbogbo ẹni tó bá ya lórí dákú dúrà ẹ̀ Saburi ọkùnrin ló bá ṣe ṣìnà ń bí tó bá ṣe ṣìnà káṣírí ẹ̀ tú ọbẹ̀. Olórin pọ̀ bọ̀ ọ̀kan lọmọ ní Taiye Currency and I will say this because of the relationship tó wà láàrin wa. Ẹni tó ń fẹ̀yàn fúnre ní Taiye Currency ẹni tí ó lè fọ̀rọ̀ lọ tí ó jókòó tí ẹ̀ẹ́dẹ̀jọ sọ àṣàrò wípé elele bílele sílele òní Taiye Currency kò ń ṣe olórin tó yẹ pé tọwọ́ ẹnìkan ló fẹ́ gbà no tàbá wá kó a máa náwó tí Taiye Currency bá bá yín lálejò nílé tí mò ń gbé àtọlọ́pàá mi àtàwọn ọmọ mi náà máa ń bìṣàbìṣà so eléyìí náà mọ kí èmi náà mọ iye tí mo lè ná fún that is another way. Nǹkan tí Taiye Currency tó máa ń ṣe tó máa ń wú mi lórí ni wípé ó ní làákàyè tàbádẹ̀wò mi ta wà lé ní ẹ̀rí pé làákàyè ó wà nínú ibi tí a wà yìí kí ọlọ́ọ̀bá kó bá wa ràn lọ́wọ́ àwọn àti ṣe 50 lénìí ọ̀nà àjọ ṣe 60 yóò ṣe 70 yóò ṣe 80 yóò ṣe 90 kò ní jòkó kọrin títí tó gbé 120 years yóò mọ̀ dìde kọrin ni o. Ẹ bá pàtẹ́wọ́ fún ọ̀nàrẹ́bù. Ẹ bá wọn náà máa dàgbà a máa dùgbò a máa darúgbó àwọn onídàgbà lásán onídàgbà yà nídìí àgbà ayé mú. Ẹ ṣé gan mo kí everybody thank you very much for honouring this occasion ọlọ́pàá mi honour ẹ̀yin náà. Tí ẹ bá ní kí n sọ̀rọ̀ nípa Alhaji Taiye Currency tí wọ́n jẹ́ bàbá fún mi ọ̀rọ̀ tí màá sọ tí bá ní kí n bẹ̀rẹ̀ sí a lè má parí tó máa fi dàárọ̀ la àbí ọ̀túnla bọ̀ máa kàn ra gé ní kúkúrú. Alhaji jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo believe pé tí mi bá ní bàbá tí ó jẹ́ tí n bá ní Taiye Currency ní bàbá mi rò pé bàbá tí n bá ní ó lè ṣe nǹkan tí wọ́n ń ṣe fún mi. Kìí ṣe lórí tèmi nìkan o tó fi dórí gbogbo àwọn àbúrò mi àti gbogbo àwọn ẹ̀gbọ́n àti gbogbo àwọn ọ̀rẹ́ àti gbogbo family. In fact, he is just too amazing. He is an amazing person. Ẹtí èèyàn ní bàbá. Ẹ ṣé gan ni sà ẹ jọ sà kí la wá ṣe níbí ìbàyí lọ́jọ́ sòní sà. As you can see, àwa bá ọ̀rẹ́ wa ọmọ ìyá wa olólùfẹ́ wa Alhaji Taiye Currency akẹ́kọ̀ọ́ adébísí ọ̀kan lọ́mọ nìbàdàn àwa bá ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 years. Ẹ ṣé gan sà. Currency òun ṣe olóore lọ́dọ̀ mi ọ̀rẹ́ mi ọ̀gá mi ó ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ nìkan tó dáa. Artist pọ̀
star pọ̀ èmi níbi iṣẹ́ tèmi náà star ni mi star ń bá star rẹ̀ olóògbé ń bólógbó ṣọ̀rẹ́ Alh Taiye Currency jẹ́ ẹnìkan tó jẹ́ pé yàtọ̀ fún oore kíkọ ọmọlúwàbí mi ó mọ ilé mi ó mọ ilé ó mọ ìyàwó mi ó mọ ọmọ mi ó mọ ìyá mi ó mọ ìyá ìyàwó mi ó mọ bàbá mi. So kò ṣe just ordinary olórin all the way from Kwara State láti máa bá wọn ṣe ayẹyẹ mo dẹ̀ ṣe máa wá lọ́dọọdún rẹ̀ láti ìgbà tí mo ti mọ Táyé kò sí ọdún tó máa ṣọjọ́ tó tẹ̀lé wá torí tèmi náà bá dagbá délẹ̀ ó pọ̀ nìyẹn. Alh Taiye Currency jẹ́ nìkan tí ó serious tó mọ tó ṣe olóṣèlú lèmi olórin ni Táyé àìmọye olóṣèlú tó rówó tí kò mọ̀ lò àìmọye olórin tó lówó tí kò rí lò Taiye Currency jẹ́ nìkan tó serious olófin dàbí báyìí pé wàhálà pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí pọ̀ serious ni Taiye Currency is a good man is a good musician. Oníkọ́lẹ̀ sọ fún mi pé kí n fún lọ́ọ̀yà àdúrà mo ti ṣàdúrà fún láàárọ̀ ìwọ màá tó ṣe wípé Táyé máa wọ 60 ó máa wọ 70 ó máa wọ 80 ó wà mọ 90 yóò ṣe 100 ó máa ṣe 120 by the special grace of God ní agbára Ọlọ́run yóò pẹ́ láyé àwa náà máa pẹ́ láyé àjọ bára wa pẹ́. I wish him long life and prosperity. Ilé lóko lẹ́yìn odi ní abroad ní London America ní France ní Nàìjíríà ní Ìlọrin Kwara State tí èmi ti wá àti nílùú mi bàbá ló mọ̀ ẹ mọ̀ subscribe kẹ̀dẹ̀ mọ̀ like Jíjí Alára. Ẹ ṣe gan ni sà orúkọ yín lẹ nǹkan sí fún gbogbo ara lé sà. tí ò ní wẹ̀yìn wò ẹni tí èèyàn máa ń ní ọmọ tó máa lọ tí ò ní wẹ̀yìn wò irú ẹ̀ ni Alh Taiye Currency and ẹ jẹ́ kí n kàn make it fun wọn díẹ̀ ẹ jẹ́ kí n make it fun wọn díẹ̀ Alhaji wọ́n máa ń sọ nǹkan fún wa èmi àtàwọn àbúrò mi pẹ̀lú anga lọ́ fi máa ń sọ ẹ jẹ́ kó rí yín pé o èmi ò lọ school mi ìlú bàbá tó lọ mi lọ school ẹ jẹ́ kó rí yín pé o ẹ kàwé o ìgbà tẹ́ bá kàwé lọ́wọ́ sọ pé mi náà kàwé lọ́wọ́ fún yín yìí gbòòrò mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ìwé tán ní ká máa kà nígbà yẹn àti gbogbo àwọn ohun tí mo tán fún wa ó ló sọ irú èmi ìdí ọ̀nàrẹ́bù lẹ́nu ló sọ irú àwọn àbúrò mi gbogbo ibi tí wọ́n wà nínú Ọlọ́run jẹ́ kí nǹkan wọn bàjẹ́ èmi náà gbàdúrà pé èmi náà ní ọmọ tí èmi náà ṣe bí bàbá bẹ́ẹ̀ fún Ọlọ́run á jẹ́ kí gbogbo wa rí ọmọ ṣe bàbá fún á lè rí bàbá ṣe ọmọ fún wa pẹ̀lú ìdọ́nà. Thank you very much. I appreciate it. Please celebrate Alh Taiye. Sallu ala nabi Mustafa. Ṣẹ̀rí Alhaji wa Taiye Currency alákọ̀ọ́kọ́ tí wọ́n ní tí wọ́n fi ju oníkálukú lọ tí ànábì náà dẹ̀ fẹ́ kéèyàn ní Alhaji ní tẹríba gan alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tálàájì ní tí wọ́n fi ju gbogbo èèyàn lọ ó ní wípé Alhaji ò ní fẹ́ ṣoore fún yàn láyé kó wá dé kẹ́nìkejì ó mọ̀ kò ní ẹ́ bà ṣe. Níjọ́ tí mo fẹ́ ṣe Ramadan program lọ́dún náà mi ò bìlífù Bọ́lájí lè wá mi ò bìlífù láíláí mo kàn sọ fún wọn náà lórí fóònù wọn mọ̀wọ́ rí ìmọ̀ wa wọ́n dẹ̀ dé láti aago méjì wọ́n dẹ̀ kú òpè láago méje lálẹ́ àwọn gan ni wọ́n tún gbé mi kúrò níbi tí mo ti ṣe Ramadan program yẹn wọ́n so ìfẹ́ lọ́jọ́ náà bẹ́ẹ̀ ṣe ń so rẹ̀ ti sin náà nìyẹn wọ́n ń tẹ́wọ́ fún wa ní kọ̀rọ̀ Ọlọ́run wa wọlé àná Muhammad gbogbo tẹ́lẹ̀ òní bàjẹ́ láíláí àwọn àdáfà tí a kànjọ fún Alh Taiye Currency gbogbo ìgbà tí wọ́n bá ń ké fáti Alh Taiye pátápátá gbogbo ìgbà náà ni gbogbo ìgbà náà. alákọ̀wé fúkàtì tí wọ́n fọ́tò tí gbogbo ayé mọ̀ níyà Alh Taiye tí ó mọ̀ pé ìyá tí ọmọ bá dá ìyá kankan ló máa bí ìyá rẹ̀ á pọ̀ mo jẹ́ kan nínú àwọn ọmọ rẹ̀ ó já sí pé nílẹ̀ Ìbàdàn yìí kò síbi tí mo dé gbogbo ẹ̀ ló mọ̀ nínú ìyá Taiye pàtó sí ọkọ mi ojú òní tí ọ ìyá tó kọ sí mi pọ̀ mo sọ fún ọ pé
ìyá kankan ló máa ń bíyàn àbí nínú ìyá ogun bítáyé èmi náà wà ó jẹ́ ọmọ dáadáa sí mi ó já sí pé kò síbi tó ti rí mi báyìí ó máa ń pọ́n lọ́nlé látara mi ó di dandan kẹ́mi náà kí n gbà fún un pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run èyí tó ṣe lọ́dún yìí kò ní dópin àmín ẹni rè ó kù àmín bọ́ọ̀tà tí wulẹ̀ kó pọ̀ tó ọlọ́run máa fi borí wọn àmín náà kún fàyà. kò ní mọ ní ètò ń pé kí wọ́n lọ sọ́lọ́jà ó ti kú òní lọ sọ́lọ́jà wọ́n sọ ní gbogbo àgbáyé ọlọ́run wà kódà ẹ̀tún tí wàá rọ̀ fòfó ń tẹ òfófó tèmi náà ń sẹ́ màá tún wá jẹ kọjá bẹ́ẹ̀ ti ṣe rán mi màá gba nọ́mbà yín ẹgbà tèmi náà fífún gan ibi ilé ẹgbẹ́ wa lọ́rọ̀ yàn màá tún sọ fáwọn tí ẹjọ́ lórí ìlú ń bẹ̀ ẹ tún yọjú sí wa gbogbo wa. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين صلوا على النبي الكريم. sálálí wa sálà. ọlọ́run ló dé tí ò lọ o àmẹ́bí ní kọ́rẹ́nsì o ọ̀rẹ́ tó máa ń fúnyàn jí ni ó máa ń sọ̀kúdà láàyè ni àwọn gbogbo àwọn ògbójú pípa yẹn náà wọ́n ti ń dìde ń sí i náà ṣe ìdáwó pípa yẹn náà bọ̀ kékeré ni wá àkọsílẹ̀ ṣe bàájì ni ẹ̀ tó bá fẹ́ rí ilé òkè tí wàá tọrọ wọn. Alh Taiye Currency ìyà tó lágbára ni tí ó dẹ̀ mọ́ tẹ́ pé irú ayé ó mọ́ ẹ tó jọ rẹ̀ gan ò lè mọ irú ayé tí Alh Taiye Currency kọ sí wa. Ìyà tó kọ sí wa náà ni pé àwa là á fà wọn tá à ń ṣàdúrà fún tá a sì mọ̀ pé wọn ò ní jábọ́ láéláé tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí wa lójoojúmọ́ ìyà tí a jọ kọ síra wa ni. Inú mi dùn gan o inú mi dùn gan ni o inú mi dùn gan. Wọ́n ní ẹni tí ó bá gbé iná kalẹ̀ tó bá dá iná wọ́n ní tó bá rí èèyàn jẹ èèyàn ní nínú ayé o wọ́n àwọn èèyàn ló wà níbi kì í ṣe èrò ó wá jẹ́ kínú mi ó dùn pé èèyàn ni wọ́n
ó jẹ́ kínú mi ó dùn pé èèyàn ńlá ni wọ́n ọlọ́run kó dẹ̀ jọ nínú àsìkò tá a wà yẹn kó mọ̀ jẹ́ dẹni àná o. amina kún fẹ̀yà. wọlá kúwọ́tà. ìlà abẹ́là àlelẹ̀ ẹ̀sìn aláàjì lẹ́ǹkan sí i mo tún fẹ́ lù yín lọ́gọ̀ ẹnu láti bá mi sọ fún gbogbo ará ilé pé kó máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára yìí a máa ń ṣe sinimá lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn òròyìn ìgbàlódé àwọn sinimá tá a máa ń ṣe náà eré Yorùbá lédè Gẹ̀ẹ́sì la fi máa ń ṣe gbogbo rẹ̀ ẹ bá mi sọ fáwọn ará ilé nílé lóko lẹ́yìn òdì pé kó máa bá wa wo ìkànnì Jígí Alára yìí. ẹ̀yin ará ilé Jígí Alára ni kẹ́ ẹ máa bá wa wò torí àwọn ètò tí ó bá jẹ́ pé tán ń gbé jáde nǹkan ìdùnnú ni nǹkan rẹ ni àwọn ètò bẹ́ẹ̀ kò yẹ ká jìnnà sí torí wọn kì í gbé fake news jáde nǹkan rẹ ni wọ́n máa ń gbé jáde ẹ máa bá wa tẹ fọ́lò sí ẹ̀ dẹ̀ máa bá wa subscribe sí lágbára Ọlọ́run gbogbo tẹ bá ṣe fọwọ́ tẹ báyìí ọwọ́ rẹ lẹ́ẹ̀fì máa gbà àánú rẹ lẹ́ẹ̀fì máa gbà gíga rẹ lẹ́ẹ̀fì máa gbà iléeṣẹ́ inú rẹ̀ ní bàjẹ́ yóò máa gbòòrò sí kárí ayé ni yóò bí owó yóò bí ọlá yóò bí ẹkùn tí ó pọ̀ láhàúlà wàlá quwwata ìlà abẹ́là ilẹ̀ ẹ̀sìn lẹ́ẹ̀kan sí aláàjì ẹ tún bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. Passando a vecina latina, desconheci. Àyẹ̀ wọ̀ sí Abẹ́ Ìbàdàn. A wá fún ọjọ́ bí ọ̀rẹ́ wa Táyé Bàbá Yusuf Currency alias Ẹlọ́sọ́lọ́jà. Sọ́lọ́jà Ẹlọ́sọ́lọ́jà. Wọ́n ń sọ báyìí gan, wọ́n ń gbọ́ báyìí. Bẹ́ẹ̀ de Táyé wọ́n ti ń sọ throughout the world àdúgbò fọlọ́. Ìbéèrè ńlá lẹ béèrè yẹn o. Ìyá àti Táyé Currency kọ. Wọ́n ṣe mí nìkan. Tí gbogbo àwọn olólùfẹ́ ni tí Táyé bá rí pé ó nífẹ̀ẹ́ òun á sì ṣe dáadáa sí ẹ̀ ṣùgbọ́n àwọn tí ò súnmọ́ Táyé tí wọn ò súnmọ́ irú àwọn yẹn lè máa sọ̀rọ̀ kan méjì bákan mẹ́ta àwọn tó ń súnmọ́ tó bá déyàn súnmọ́ yàn tó lè wọlé tó lè ṣe gbogbo nǹkan tó lè pàṣẹ fún Táyé gan ara wọn lèmi wà adúpẹ́ fọlọ́run lé ní pé mi ìtẹ́ ìròyìn Táyé náà because ó wà ọ̀hún ó ní respect ó dẹ̀ níwà ó dẹ̀ máa ń ro ti ọmọ làkejì wọ́n tiẹ̀ pàǹbárí ọ̀rọ̀ Táyé ẹ̀ lè lọ́ba fún ìrànlọ́wọ́ ó máa ń dùn gẹ́gẹ́ pé tó náà bá ní náà kò ní ò bá ṣe rí ṣùgbọ́n torí pé ó ti ní kì í fẹ́ kéèyàn má ní rárá ó bá fìyẹn dúpẹ́ fọlọ́run ló jẹ́ kẹ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níbi nítorí ìfẹ́ tí wọ́n ní sí ìfẹ́ yẹn pọ̀ ibẹ̀ láti rí oríṣiríṣi àwọn èèyàn ẹgbẹ́ tí a máa dárúkọ àwọn èèyàn a tó máa ṣẹra wa pé a dárúkọ àwọn kan because èrò ti pọ̀ jù alihamudulilayi pé ọlọ́run kàbìyàn lé ní dúpẹ́ fọlọ́run ẹni tó bá ti ṣerú ẹ̀ rí tàbí ẹni tó bá ń gbèrò kó ṣerú ẹ̀ kò ní rí ọjọ́ òní fún Táyé Currency kó má ṣàdúrà fún because àwọn tó ti 50
wọ́n mọ ìhà tí 50 kọ sí wọn àwọn tó fẹ́ 50 gan wọ́n ń wo ìhà tí 50 ó kọ sáwọn definitely everybody gbọ́dọ̀ ṣàdúrà fún ibi tọ́lá rẹ̀ wá dé dúró ọlọ́mọ jẹ́ kó àbú síbẹ̀ ọlá àdùbáríkà àwọn òbí rẹ̀ méjèèjì ọlá ìníkú ọlọ́run ọlá àkàṣoṣo ọlọ́run ọlá wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ báyìí fẹ́ kó rí fún orí bẹ́ẹ̀ fáwa náà ọlá aláwọ̀ alákùúwátá jígí alára ibẹ̀ làwa ń wò tọmọtọmọ ẹ bá fẹ́ polówó ọjà tẹ́fẹ́ kọjá yín tà bíi ti Táyé ó máa sọ̀rọ̀ ọjà yín káàkiri lọ́jà ẹ lọ jígí alára ẹ̀gán máa rí yàtọ̀ tó ti yẹ ibẹ̀ lèmi lò ó ti ń polówó ọjà tí wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ ẹ lọ béèrè bẹ̀ wọ́n á sọ fún yín wọ́n ti ń sọ lọ́jà. lẹ́ẹ̀kan sí orúkọ yín sà. orúkọ mi Alhaji Moruf Abiodun Ismail ọmọ ti alias Japo bàbá àlíà. alias bàbá àlíà. Japo bàbá àlíà. alias Japo bàbá àlíà ẹ kalẹ́ sà. mo ní pé títẹ̀ yẹn náà bá dé Táyé máa ń tó tiẹ̀. Táyé jẹ́ ẹni tó jẹ́ pé a ti wà láti 1994. Gbogbo ọmọ tí mo bí ìgbà tó bí àlíà tiẹ̀ oṣù bíi mẹ́ta tó tẹ̀lé èmi náà bí àlíà nígbà tó wá lọ́dọ̀ àwọn aláàfọlọ́ wá sọ pé Japo náà olóṣù àlíà mi lálíà gómìnà àlíà kọ́lá kọ́ bí mi torí pé tó bá ní mi báyìí àlíà Japo bá àlíà inú gbogbo kò dẹ̀ sí ẹ̀tọ́ ta sìmẹ́ǹtì lóye tó máa ní ṣe pé Japo ó ní ṣe Japo bá àlíà ti ta sìmẹ́ǹtì nítorí kò Táyé ó jẹ́ èèyàn gidi ó jẹ́ alápọ̀lé èèyàn gan ó dẹ̀ jẹ́ tó máa ń dúró ti ọ̀rẹ́ ó jẹ́ tó máa ń wẹ̀yìn ó jẹ́ tó jẹ́ pé ó máa ń wà tẹ̀yìn wá tí bó ṣe jẹ́ tọ́lọ̀ ti ṣàánú ẹ̀ ọlọ́run ṣàánú àwa náà o bọ̀ tó bá gbọ́ nǹkan kan tó gbọ́ nípa èèyàn ń ta ẹni bẹ́ẹ̀ sì náwó àwa jèrè ọ̀rọ̀ nípa àti jọ ń tẹ̀léra wa ní ìsìn ó ti lé 22 years kò dẹ̀ sí kẹ́sẹ̀tì tó máa ṣe jáde tí ó nìkan kọjá fún bàbá àdìyà oní símẹ́ǹtì àdúrà tí mo wá ń ṣe fún lágbára Ọlọ́run ọ̀nà máa ṣe àlékún inú 50 years ní ìpínlẹ̀ ẹ̀kan sí àmín ó lò láyé àmín náà yàtọ̀ lágbára Ọlọ́run gbogbo ìgbà tó wà bí lówó 50 years lẹ́ẹ̀kan sí ó mọ̀ lò lórí ìjókòó ó mọ̀ lò lórí wíṣíà káàánú mọ̀ lò lórí wíṣíà ó mọ̀ fi ọ̀rá gba ìtọ́ ń di rẹ̀ kọ́nà wájú ká ní orí rò máa lékún sí àníyàn tí mo ní sí kọ́nà ojú ṣe nígbà tí ó kú oṣù kan ó kọ́ pé kò fẹ́ ṣe 50 years yẹn èmi ti ṣe tèmi máa ṣe tìrì ó dẹ̀ ó pariwo rẹ̀ mo wá fún mi ní àlàyé èmi ò nígbà tó wá kó sí mo wá sí sáńbọ̀dù kan fún ní nítorí gèèjì mo ṣe lọ fún sí ní wòrò ó wá rán yẹn sí pé bàbá síbẹ̀ tó pọ̀ sí ní ìgbàgbọ́ ní ó bẹ̀ ojú bẹ́ẹ̀ sọ ó lọ́wọ́ wà níyàn mi sí ìdílé náà lẹ́jọ́ ó lọ́wọ́ bá mi ó lọ́wọ́ tí wọ́n sọ àtẹ̀kọ́ mi wá jù. Ilé àṣà yìí ni.
mọ̀lú concept láti ìsàdámù ìlú wa ó jẹ́ ẹni tó dá sí mi gan ó yẹ pé mo wò pé bó ṣe ń ṣe 50 years birthday yìí mo gbọ́dọ̀ wá bá celebrate ẹ̀ ó jẹ́ ẹni tí ó dára nínú àwọn olórin ó jẹ́ mọ̀ fágbà ó jẹ́ wò pé ẹ̀yẹ kẹ́sì náà máa dé nílé ó jẹ́ ẹni tó dá sí mi gan lọ́nà tó pọ̀ tí a lè ṣàlàyé lálẹ́ ìtàbádìí ká máa ṣàlàyé àníkò village mo gbàdúrà ọlọ́run lọ́ra ilé ẹ̀mí gígùn ọlọ́run bá mi sọ̀rọ̀. Àmín. Inú mi dùn púpọ̀ irú ọjọ́ ìní ó bá a láyé lórí gbogbo ayẹyẹ táwọn èèyàn ṣe fóun yóò jẹ́ pé nínú sàárè lọ́ ti ṣe ọjọ́ mi lójú ẹ̀ báyìí lọ́ ti ṣe ìrọ́mọ ẹ̀ ọ̀nàrẹ́bù yusuf ló ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ òun ṣe ẹ̀yìn ẹ̀ lọ́ ti sọ kò bá dúpẹ́. Ẹ ṣé gan ni Alhaji Onímọ̀lú mo tún wá fẹ́ lù yín lọ́gbọ̀ọ́ ẹnu láti bá mi sọ fún gbogbo àwọn ará ilé nílé lóko pé kọ́ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára wa kọ́ máa wo bẹ̀ oríṣiríṣi ìròyìn la máa ń gbé jáde sinimá náà lọ́lọ́kan òjọ̀kan irú pátí tá wá ṣe lẹ́nu ibẹ̀ náà lè ti máa rí gbogbo ẹ̀ wò. Kò sí tá a bá ti sọ̀rọ̀ ní ọlọ́run òkà fún iléeṣẹ́ yẹn iléeṣẹ́ yín wọ́n máa túbọ̀ máa lọ sókè jù báyìí lọ. Àmín náà yàrá. Ọ̀gá ayé àgbáyé. Àmín. Gbogbo ẹ̀yin náà ṣiṣẹ́ rere jẹ. Àmín. Sẹ́yìn ọkọ tó máa ṣaláìsí kò sẹ́ni tó máa ṣàìsàn ọlọ́wọ́ á gbé iléeṣẹ́ yìí á túbọ̀ gbé ga jù báyìí lọ. Àmín. Ẹ ṣé gan lẹ́ẹ̀kan tí ẹ bá mi dárúkọ yín fún gbogbo ará ilé. Èmi ni ọmọọba Jamiu Oníwọ̀lú mo jẹ́ promota àwọn olórin ní Nàìjíríà. Promota àwọn olórin lẹ tún jẹ́ ní Nàìjíríà. Ẹ ṣé gan ni sà mo dúpẹ́ sà. Alhaji Yalade. Ààrẹ. Àdìsá Kẹ́hìndé. Ààrẹ. Kílódé tẹ̀lé rẹ̀ lórí ìwà rẹ̀. Àṣírí sọ́nà. Thank you.